Senator, ta ni ọmọ oyè fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027? Honourable Ọládipúpọ̀ Adébútú, àwọn tó jẹ́ pé ẹbí wọn náà wọ́n lè kà wọ́n generations and generations. Senator ọmọ Yaayi lọ́dún 2027, ta ni ojúlówó authentic ọmọ oyè láti ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn lọ́dún 2027 nínú APC? Bèlọ́ Google, bèlọ́ AI, bèlọ́ Google, bèlọ́ AI. Lágbára Ọlọ́run ẹ̀ tó máa jẹ gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn láti 2027. Ọlámilẹ́kan Yaayi. Senator Shuaib Afọlábí Salisu ọmọ Yaayi, kí ni ìdí pàtàkì tí àwọn èèyàn Ogun Central tó fi gbọ́dọ̀ dìbò fún ọmọ Yaayi ní 2027? Why should people vote you ní 2027? Èwo ló fẹ́ kí n dáwẹ̀? Òyìnbó ló fẹ́ kí n dáwẹ̀ nàbí o? Yorùbá ni mo kàn kó lè yé yín dáadáa, mo fi fòyìnbó yín sí i. Ẹ̀yà ara wa ní àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn. As I'm speaking with you, wọ́n ń ṣe ọ̀nà akọ́mọ̀jẹ̀ tó lọ sí Máwòkọ́ lọ́wọ́, and I've started tiling the road. Àwọn tó ń gbé bẹ́ẹ̀, they can tell you that road is being tarred as we speak. Ẹ̀jẹ̀ àwò Central lọ́wọ́lọ́wọ́ Shuaib Afọlábí Salisu ló ń ṣojú àárín gbùngbùn lọ́wọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Ṣẹ́yìn ò rò wípé pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń ròyìn Senator Shuaib pé ó ṣe dáadáa tó lára àwọn tó ti ṣe Senator ní Central yìí, Shuaib gbìyànjú, ẹ rò wípé ó yẹ kẹ́ ẹ tún ṣe. Èmi kọ́ ló yẹ kẹ́ ẹ béèrè ìbéèrè yẹn lọ́wọ́ torí èmi mò ń díje pẹ̀lú ẹ̀. Ọjà kan ní gbogbo àwọn tó wà lọ́jà yẹn lakójọ, kódà a tún mú àwọn ẹgbàláwa àwọn ọlọ́jà kan náà, a tún mú ọmọ, a tún mú àwọn olórí eku, olórí ẹyẹ, a tún mú àwọn náà, a tún mú ọmọ ìyẹn ti àwọn ọlọ́jà. ojú wo lẹ́yìn fi wò ó? Mi ìmójú kankan wò, mi ìmọ̀ rí. Ojú èèyàn tí yàn máa fojú wò á mọ̀ rí. Ẹ̀ríṣẹ́ nílùú àbẹ́ ẹ̀ríṣẹ́ nílùú tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ Senator ẹ̀ríṣẹ́ Senator nílùú. Èmi ò rí omi ìdẹ̀mọ́. Bẹ́ẹ̀ bá tún wò ó àwọn school afun ní ìwé, afun ní báàgì, afun ní masẹ̀, a tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ọmọ wa tí ó wà ní public school. Ṣé tiẹ̀ ìyẹn ò tiẹ̀ kí mi kò bá èmi yó mo jáde fún Senate nítorí wípé ariwo nǹkan tí mo ti ṣe ó pọ̀, kóun náà lọ sọ pé ariwo nǹkan tóun ti ṣe ó pọ̀, òun náà jáde àbí. ìtàdé ṣe yìí kì í ṣe pé a fi ojú ṣáájú ṣe, a lọ bá Minister of Education ni Minister of Education ẹni database àwọn ọmọ wa tí wọ́n wà ní ilé ìwé wa káàkiri tí wọ́n jẹ́ àwọn ọmọ tó yẹ pé wọ́n mọ̀wé ṣùgbọ́n tó ń fa ìdíwọ́ fún wọn ní yípa àwọn òbí wọn lówó lọ́wọ́, ẹ bá wá irú àwọn bẹ́ẹ̀ jáde. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Minister of Education l'Ogun State, wọ́n bá kóró àwọn bẹ́ẹ̀ jáde. Irú àwọn bẹ́ẹ̀ àwọn la fún scholarship, irú àwọn bẹ́ẹ̀ àwọn la fún ní bag, irú àwọn bẹ́ẹ̀ àwọn la fún ní ìwé. Again on education. So mo ṣe lè máa ń torí ó ṣe nǹkan, èmi ṣáà ti ṣe tèmi káwa náà wò ó ṣẹ́ẹ̀dẹ̀dẹ̀ rí, èmi ti ṣe tèmi tipẹ́, so ó yẹ kí tiẹ̀ máa boil up ju tèmi lọ ṣá lọ field náà. ṣé títí yín tó tẹ́ ẹ ti kú òun bẹ̀ láti 2011 ó tún boil. ọmọ Yaayi ni Senator keje tó wá láti Ogun Central. kò sí rọ́ńbẹ́. ẹ bá benchmark yẹn pẹ̀lú àwọn tó ti lọ ṣáájú ni. kọ́ wo iṣẹ́ tẹ̀yìn ṣe àtàwọn tó ti lọ. àwọn ajẹ́ kí comparison yẹn you now be comparing apple with apple. ṣé ohun tẹ̀ ń sọ ni pé tá a bá wo àwọn tó ti kọjá kẹ́yìn tó dé wọn ò bá yín. èmi kọ́ ló yẹ kí n máa sọ ṣùgbọ́n mo sọ pé láàrin máìlì mẹ́ta síbi tí n bá wà màá tọ́ka sí nǹkan tí mo ṣe láàrin ọdún mẹ́ta. àwọn aráàlú ní kẹ́ ẹ béèrè. kí sẹ́nẹ́tọ̀ ní ètò ìṣèlú tó ń bọ̀ yìí àgbàmọ̀ tèmi lè fún wọn ní wípé tọ́lọ́kọ́ bọ̀sọ̀ bá ní kí wọ́n kó sápò wọn kọ́ náà jáde sáàrin gbòòrò kan máa béèrè láàrin wọn káàkiri kọ́ máa jẹ́ kọ́ wọn lóṣèlú tán wọn tọ́wọ́ kọ́bọ̀ kọ́kọ́ jókòó. kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ torí mo kọ́ á máa lápẹ̀rẹ̀. tó wà bẹ́ẹ̀ ni pé àwọn aráàlú ò rí ipa sẹ́nẹ́tọ̀ rárá wọ́n dẹ̀ ti mọ̀ pé sẹ́nẹ́tọ̀ Ìyábọ̀ tó ti ṣe sẹ́nẹ́tọ̀ rí wọ́n ní kankan burúkú tó ṣe àwọn èèyàn tí ní Ìyábọ̀ làwọn fẹ́ dìbò fún wọn tẹ̀ sọ̀rọ̀ APC or PDP tó kí sẹ́nẹ́tọ̀ kan ra mú owó wọn kọ́ la kó sáko àwọn aráàlú ò fẹ́ràn wọn. ṣé pẹ̀lú gbogbo iṣẹ́ tí sẹ́nẹ́tọ̀ ọmọ Yaayi tán ṣe láti nǹkan ọdún mẹ́ta sẹ́yìn náà lẹ́tọ́ sọ pé ẹ̀wọ̀n ṣe nǹkan kan. èèkàn bọ́ sáàrin ìlú fún ara wọn wọ́n bẹ̀rẹ̀ látàké kọ́ lọ local government kọ̀ọ̀kan kọ́ lọ wíkùrù kọ́ lọ fọ̀ kọ́ lọ bá fẹ́ gbé owó dé. ṣé nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn? These are human beings. They are not statistics. màá tọ́ka sí pé mo ṣe títì mo yí so comparison yẹn ni wọ́n bá ṣe. pẹ̀lú àwọn tó ti kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rò wípé APC
ló wà ń pò ní gbogbo àwọn ẹkùn mẹ́ta tó di ìpínlẹ̀ Ògùn mú, Ògùn Central, Ògùn East àti Ògùn West. APC ló ń ṣèjọba lọ́wọ́ nípínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní kí Ìyábọ̀ Ọbásanjọ́ gbàgbé yẹn lórí ọ̀rọ̀ sẹ́nítọ̀ yìí torí bó ṣe yírùn padà tó padà sẹ́yìn lórí ọ̀rọ̀ gómìnà náà ló tún máa padà lórí ọ̀rọ̀ sẹ́nítọ̀ nígbà tí ọ̀rọ̀ bá dé gbàgede. ẹ tún gbà. mo ti gba síìtì náà, INEC ti send orúkọ mi padà sí wa. ṣé yẹn ti sọ pé ẹ ti wọlé sẹ́nítọ̀? mi ti wọlé. síìtì wo lẹ wá gbà? no sẹ́nítọ̀ ni. Now, by the grace of God, ní 2027 to 2031 sáà tá a wá fẹ́ mú yìí, I will not only be ranking by the grace of God, I will be the most ranking senator from Ogun State. ọmọ Yaayi kí lẹ ṣe ẹ̀tọ́ tó ń ṣe ẹni 2027 to 2031 àbí kí mo gbọ́. èmi ẹgbẹ́ ti fà kalẹ̀ ibi sọ wà látijọ́ oko gbọ̀ ní èmi ẹgbẹ́ fà kalẹ̀. ní APC mi tiẹ̀ di candidate, aspirant ni mi, mo ti di candidate, ìyàtọ̀ wà. ní PDP. mo ti move, mo ti kọjá gate nsìn, gate ti ṣí. tí sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ bá ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà pé lọ́dún 2027 lábẹ́ bó ti wulẹ̀ kó rí sẹ́nitọ̀ Ọbásanjọ́ ló máa jáwé olúborí. Kí ló fún Ìyábọ̀ Ọbásanjọ́ ní àmì ìdánilójú gan pé tó bá tiẹ̀ di ètò ìdìbò ọ̀hún? kì í ṣe pé ìdánilójú tó jẹ́ pé nítorí mo kàn ń sọ, ìdánilójú yẹn ni record, nǹkan tó yìnbọn ń pè record. àwọn èèyàn wọ́n ti rí iṣẹ́ tí mo ṣe, wọ́n dẹ̀ máa ṣe àtìlẹ́yìn mi kí n bá a lè ṣe. ṣé ẹ̀ẹ́dẹ̀rù pọ́rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ? ṣe rò pé ògidì pé òótọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ pé wọ́n máa fi dìbò bẹ́ẹ̀ náà? tẹ́ ẹ bá rí àwọn nǹkan táwọn èèyàn ń sọ. ẹ ṣe rí mi nígbà tí mo kúrò ní òṣèlú mi ì mú owó politics kan dání. ìlú òyìnbó tí mo lọ mo ṣe iṣẹ́ mi padà. kò ń ṣe àròrísọ ní ọ̀rọ̀ yìí. The records onukagu will speak for him or for her. Your understanding of the people and your staying with the people over time. àwa ń bí àlọ́bì kan àlọ́lóyìnbó ọmọ oko ni wá ibi la gbé dàgbà primary school ni o secondary school ni o ibi la gbé dàgbà àlọ́bì kan ló fi jẹ́ pé àwa lè dárúkọ pé ibi ìbá ìmọ̀ kọlọ́kì bẹ́ẹ̀ bá débẹ̀ o bẹ́ẹ̀ bá dé Tèmídìrè junction ní Ìbàfọ̀ bẹ́ẹ̀ bá dé. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ wípé kò sí bí èèyàn ṣe lè dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí ò bá gbajúgbajà yẹn ni pé tí ò bá popular. wọ́n ní Ìyábọ̀ Ọbásanjọ́ popular lógùn Central, báwo ló ṣe fẹ́ wọlé ní 2027? èmi ò ṣẹ́rí gbogbo irú ìbéèrè yìí mo mọ̀ pé àbí olóòtú ẹ̀ kàn fẹ́ máa ṣe kẹ́ máa bí pé ẹ̀ ń já mi lé ìkànnà kébì náà bá sọ̀rọ̀ ṣé pé mò ń já yín lé ìkànnà ni? ẹ̀ ń já mi lé ìkànnà yìí náà nǹkan táwọn aráàlú ń sọ nìyẹn. aráàlú sọ wo ni ṣẹ́rí. wọ́n ní tá a bá gbé olùdíje APC kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìyábọ̀ Ọbásanjọ́. ẹ sọ èmi àti Salisu ok ẹ jẹ́ àgbè ṣèbáṣe máa gbọ́ result ẹ jẹ́ ń sọ nǹkan kan. ṣé Salisu ò popular tó yín lẹ̀ ń wí? ṣe mọ̀ popularity yàtọ̀ sí popularity, nǹkan tí yàn measure for popularity, nǹkan tẹ̀mí fẹ́ sọ rè. bí ìyàn tí tó lè sọ wípé òun ò mọ ìyániwúrà àti ribiribi tí a ṣe nínú òṣèlú ni àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ wá sí Ogun State wá ṣòṣèlú àbí wọ́n ṣẹ̀ dé. ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní àtàrí àjànàkú lọ́rọ̀ àti díje dupò ọdún 2027 lógùn Central kì í ṣẹrù ọmọdé Salisu torí pé nbí tí Ìyábọ̀ Ọbásanjọ́ bá dúró sí ní Central àtàrí àjànàkú Salisu ò gbé láti kojú Ìyábọ̀ ẹ gbọ́. ó mà dẹ̀ ṣe o ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí in the last 20 years ẹgbẹ́ aláwa ó rí ibi kan àwọn tó ń fẹ́ wa wọ́n rí wa àwọn òkú ń bí àjẹ chief of staff lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ni àjẹ director campaign governor lẹ́ẹ̀mejì àdìbò de senator àwọlé nígbà tí ìbò 2023 ń bọ̀ ẹ mọ̀ pé ariwo náà pọ́n ẹni kọ́ dé ẹ̀sọ́ ẹni tàjọ́ ń gbé àpótí mẹ́rin pé máa nà mọ́ wọ́ọ̀dù nǹkan kan broda mi ní sinmi mi gbọ́dọ̀ sọ̀rọ̀ sí torí kí gentleman la méjèèjì ńgbà àdìbò tán kí ló ṣẹlẹ̀ ratio 2 to 100,000 vote la ní to 50,000. ta lẹ̀ ń dárúkọ yìí. broda mi náà ní ti tó 2023 yẹn dẹ̀ ti lọ́nkọ́ lẹ́bẹ̀ẹ́ dárúkọ ẹ̀ mọ́. ọ̀dà ẹni tí ó lẹ̀. ṣùgbọ́n ìta wà yìí. ẹ̀rù ń bà yín lóòótọ́. èmi Àdìgún ara kí màjòmájò gbẹ adúgbẹrú májògbẹ pẹ̀lú ní sílẹ̀ kọ́kì sẹ́niyàn ọmọ ọlọ́kà ní mẹ́lẹ̀ ìwà lóru tó jà wọn lákè méjì. ẹ̀yin ò bẹ̀rù owú akẹ́màjò tí yóò bẹ̀rù ewu tó jẹ́ pé àwímẹ́nu kúrò ní tòwú. èmi lẹ́rù jẹjẹ kórè tó ń dára ẹ̀ lẹ́lẹ́ ibo tá à ń sọ yìí ibo rẹ́kọ̀dù ni kò ń ṣe
nígbà táwọn kékeré múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga bàbá ìrè lè lówó lọ́wọ́ ìyá ìrè lè lẹ́sìn lẹ́kọ̀ọ́ bó bá gbójúlé wọn òfolómù àwa yìí àwọn ò sínú òṣèlú by accident. àkọ́kọ́ ẹgbẹ́ APC is the only party in Ogun State. tí kìíní ṣe only party báwo níbo ni PDP wà níbo ni ADC wà níbo Labour wà APM ńkọ́. ó bá sọ̀rọ̀ PDP faction wo ló ń sọ ń bẹ̀. ok ṣé o ti pín sí yẹlẹyẹlẹ lẹ ń wí. èbó oníwé ìròyìn ni ẹ. èmi ò aṣáàmọ̀ pé PDP wà. Google ẹ̀ bí so èwo nu PDP ló fẹ́ sọ̀rọ̀ ewé nípa sọ̀rọ̀ APM ó gbé pé APM olùlẹ̀ lákọ̀ọ́kọ́ àbí ó ti gbàgbé ní èbó oníwé ìròyìn ni ẹ. tíkẹ́ẹ̀tì tí wọ́n ti ẹ̀ sọ wípé sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ti gbà mọ́ ọmọ Yaayi lọ́wọ́ tí wọ́n ti yọ orúkọ ọmọ Yaayi kúrò ńbẹ̀ fún síyá mi ì fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ bóyá ká kúrò ńbẹ̀ ẹ má jà sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. ó wà lápò mi ni. kí lẹ fẹ́ yọ yìí tíkẹ́ẹ̀tì ni ó yẹ ẹyọ ẹ jẹ́ ń wò ó. tíkẹ́ẹ̀tì wà lápò mi ẹni tó kún ẹni tíkẹ́ẹ̀tì wà lápò. ẹ gbọ́ pé sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn wọ́n ti yọ orúkọ ọmọ Yaayi Ṣùwáìbù Afọlábí Sálísù wọ́n ti yọ orúkọ yín kò lọ́dọ̀ INEC wọ́n ti fi sí sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn sí. wọ́n sọ fẹ́yàn pé ilẹ̀ ti mọ́ ńgbò bá rọrùn àmọ́ pé ilẹ̀ ti mọ́ wọ́n sọ fẹ́yàn pé ilẹ̀ ti ṣú ńgbò kùkú bá dé àmọ́ pé ilẹ̀ ti ṣú bó bá wùyàn kíyàn tan bọ́ọ̀bù kó fi sókè kó sọ pé òòrùn lélẹ́yìí o òòrùn náà ni nígbà òòrùn gidi bá yọ àmọ́ pé òòrùn gidi yọ. kí lè fẹ́ fàyọ. jíjìn ẹ̀hún tí mo sọ fún ẹ ni pé bí èèyàn bá sọ wípé òun ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ wọn kò jiyàn sún ebi tíkẹ́ẹ̀tì kan ní tíkẹ́ẹ̀tì tó wà ṣùgbọ́n èyí tó dá mi lójú ni pé bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí o the ticket of All Progressive Congress Ogun Central Senatorial District is firmly, irretrievably, unconditionally, in the name of distinguished Senator Shuaib Afolabi Salisu ọmọ Yaayi. Read my lips. ẹ̀yin ará ilé ẹ̀yin bá ń sọ̀rọ̀ jáde. mo ṣe pé ọ̀gá mi Dàpọ̀ Abíọ́dún ni ó dẹ̀ ń béèrè lọ́wọ́ pé àwọn wọ́n ti ń lòdù ti àwọn governorship náà àti House of Assembly máa get ready fún campaign committee. so. dọ́dọ̀ síá àbí síá ìsọmọ ẹgbẹ́ yín mọ́. sọmọ pé àwọn tó ń gbé lọ mi àbí central kọ́ níbi Kúnlé Amósùn wà mọ́. àwọn tó ń sọ ni pé ọ̀gá mi pàtàkì ló dábẹ́. kí ló dé tẹ̀ dọ́dọ̀ tiwọn nígbà tẹ lọ sọ́dọ̀ Yẹmí Sànúsí tó jálága ẹ dọ́dọ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún. ṣé o gbọ́ àwọn tí mo lọ alága ẹgbẹ́ àwọn tó jẹ́ functionary ẹgbẹ́ ni mo lọ. ok mo lọ sọ́dọ̀ functionary ẹgbẹ́ ni Yẹmí Sànúsí onípò ẹgbẹ́. Ìbíkúnlé Amósùn function. ọmọ Yaayi ti gba fọọmù EC lọ́wọ́ INEC báyìí. kódà mo lọ sí court mo lọ búra ń pa ẹ̀ gan. ìdìbò láti lọ sí court láti búra fún 2027. Allahu Akbar mo ti búra kóhùn mo ti búra lórí ọtí kó èmi nìkan kọ́ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ní Ogun West jẹ́mọ̀ ojúgbélẹ̀ ní Ogun East ọmọọba Dàpọ̀ Abíọ́dún that is the senatorial ticket. Dàpọ̀ náà ti gba tíkẹ́ẹ̀tì. mo rò pé sọ pé ó GD lẹ́padà fún ni. sọ pé ó ti lọ àtọ́kùn sọ pé ó ti lọ. ṣé ìyẹn náà tún ti lọ. ọ̀dà sẹ́nitọ̀ tí ẹ bá láǹfààní láti jókòó pẹ̀lú sẹ́nitọ̀ Ọlámilékan Adéọlá Yaayi bẹ́ẹ̀ ṣe jókòó yìí tí ẹ wá láǹfààní láti sọ èròǹgbà yín pé ẹni tó ṣe tó dùn yàn téèyàn láǹfààní láti ti sọ fún pé lágbájá o ṣeun tó dùn mí kí lẹ máa sọ pé sẹ́nitọ̀ Yaayi ṣe tó dùn yín náà. èmi àti ẹ̀ ní jókòó báyìí rí mọ́ láéláé torí mi kà kún èèyàn tíyàn lè jókòó báyìí ká bá sọ̀rọ̀. torí kí ni. tíyàn ò bá nífọkàntán pẹ̀lú yàn ẹ lè bá ṣe. Yaayi ò nífọkàntán. èmi ò nífọkàntán sí i. ok ẹ̀yin ò ní trust sí Yaayi tá a bá tún wá ní ká wo àjọṣepọ̀ tó ń bẹ láàrin Bọ́lá Tinubu àti bàbá tó bí Ìyábọ̀ Ọbásanjọ́ ìyẹn Bọ́ra Òwu bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ tí àwọn méjèèjì yìí bá pera wọn pé ọ̀dà àgbàságbà ní Nàìjíríà wọ́n wá pe Ìyábọ̀ Ọbásanjọ́ pé Ìyábọ̀ jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ máa padà bọ̀ lé APC ẹ dáhùn àbẹ́ ẹ̀ ní dáhùn. ìyẹn ti lọ kò lè ṣẹlẹ̀ mọ́. ẹ ní kọ̀rọ̀ sí Tinubu lẹ́nu. mo ti rí wọn mo ti bọ̀wọ̀ fún wọn nítorí wọn ni mo ṣe join party yẹn mi gbọ́ rí mo dẹ̀ mọ̀ pé wọn ń purọ́ nítorí tó bá yẹ pé wọ́n fún wa sọ pé Tinubu gbogbo kan mi gbọ́ rí mo dẹ̀ ti mọ̀ wọ́n láti gbà yẹn a ṣe àwọn ìpàdé kan pẹ̀lú wọn gbà yẹn nínú politics
àfi kí ó jẹ́ pé mo mu soft drink àbí mo jẹ snacks wọn ò gbowó kankan fún mi rí mi dẹ̀ béèrè owó so kí èèyàn kan tó wá jẹ́ pé ọmọọṣẹ́ wọn kó wá sọ pé mi béèrè owó lọ́wọ́ òun èmi ò lè padà sí irú èèyàn tó jẹ́ pé ìyẹn náà ń díje mi kò sí nǹkan tó jọ. Senator Iyabọ Ọbásanjọ́ Yaayi ṣẹ̀yìn. kó ṣẹ̀tẹ̀rì tó ṣẹ̀ ṣe yìí ló ṣẹ̀ wá ṣẹ̀ mí dáadáa o ó ṣẹ̀ wá ṣẹ̀ mí ni nítorí wípé èèyàn tí ò ní nǹkan tó yìnbó ń pè integrity kò yẹ kó máa nawọ́ sí èèyàn míì pé èèyàn náà ò ní integrity. Yaayi ò níwà ọmọlúàbí. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ní Yorùbá èmi ò mọ nǹkan tí òun ní integrity ni wà ọmọlúàbí. èmi ò mọ ṣé nǹkan tó mí nìyẹn mi dẹ mọ o. ṣé ẹ kú ọ̀rọ̀ yín jẹ. èmi kẹ Ìyábọ̀ màá wá kọ́rọ̀ jẹ. wọ́n ní nígbà tí Senator Yaayi pé àwọn ló fẹ́ wá visit àwọn ṣe meeting pẹ̀lú àwọn followers wọn pé àwọn followers wọn náà wá béèrè lọ́wọ́ wọn pé àwọn owó kan àwọn náwó kan then àwọn wọ́n lè fa wọn ní senator àwọn dẹ́n dín náà nísìnyí pé àwọn ò bá senator sọ̀rọ̀ débi àwọn followers wọn àwọn ọmọ ti jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ó tó dín pé wọ́n nígbà tí senator dé kọ́ tó dín pé àwọn tí àwọn ọmọ wọn sọ̀rọ̀ táwọn bá fún wọn ní go ahead wọn ní right láti béèrè lọ́wọ́ senator pé kò bá wọn fẹ́ ni then báwo lèèyàn ṣe máa ṣòṣèlú ní Nàìjíríà yìí tí ò ní náwó then adìrí kí gómìnà kan lẹ́kọ̀ọ́ tó ti sọ pé ẹni bá fẹ́ ṣe politics ní Nàìjíríà ó gbọ́dọ̀ kọ́kọ́ kó 400 billion kó lọ dà sọ́sà ìjà ẹni bá àwọn èèyàn mọ̀ pé wọ́n ń ṣòṣèlú so ẹ bá a béèrè lọ. ẹ ṣe wọn wípé tí ó yẹ mi dáadáa tí wípé a ṣe ìpàdé tí àwọn ọmọlẹ́yìn yín tó bá sẹ́nitọ̀ sọ̀rọ̀. wọ́n á ṣe ìpàdé yẹn mo dẹ̀ sọ fún wọn pé mi ò fẹ́ nǹkan wọ́n dẹ̀ sọ pé àwọn máa béèrè mo dẹ̀ sọ pé yes mo sọ pé kán béèrè nítorí wípé leader ni mi ń ṣe èèyàn tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tó ń tàlé mi pé mọ̀ pé mi ì lè sọ fún wọn pé ẹ má sọ ilé ó ní bẹ́ẹ̀ mo ṣe ń ṣe leader tèmi. ó ti lọ dẹ̀mdẹ̀mù ohun tó bá tiẹ̀ ṣe ni pé ó ṣe kú gbogbo àwọn tó fi ń sọ pé ṣé mo lágbára ṣé mo tẹ̀mọ̀dé ó ṣe kó gbogbo àtàndùn Senatorial ticket kò ṣe dá kó kú fẹ̀ kó àwọn àgbẹ̀ kájọ jókòó sẹ́gbẹ̀ ara kó mójú ajé kò ní sọ. a jẹ́ pé ní kúkúrú èdè tí mo bá pe sẹ́nitọ̀ Ṣùwáìbù Afọlábí Sálísù pé ẹ jókòó ń bí tí mo pe sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ pé kó jókòó ń bí ẹ ṣetán láti jókòó fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó lè gbóná girigiri. sọ́ni kan ọ̀la ẹ máa wá. àbí when the time comes call everybody tó fẹ́ dìbò Ogun Central Senatorial District let everybody come to the table ẹ kó àjọba ẹ béèrè question lọ́wọ́ wa ẹ pé àwọn yàtọ̀ sí ìwọ nìkan lọ́wọ́ tó kó àwọn panelists náà míì wá kó máa béèrè question lọ́tún lọ́sẹ̀ kó nílẹ̀ kó máa dáhùn ẹ. ẹ pẹ̀lẹ́ o. ẹ kúrò lẹ́sà orúkọ yín àti ìbéèrè yín pápápá. Abíọ́dún lorúkọ mi mò ń pè láti ìlógún kéńtà ní Abẹ́òkúta ń bí. Mr. Abíọ́dún láti ìlógún kí ni ìbéèrè yín. ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni wípé a mọ̀ pé àárín gbùngbùn Ògùn ni Senator Ṣùáìbù ń ṣe kí ló wà fà tó jẹ́ pé akẹgbẹ́ wọn láti Ògùn West wọ́n sponsor project tó ń sponsor ìwàsógùn Central tó sì nínú Senatorial district ọ̀dọ̀ tiwọn ṣé wọn lè fáwọn láǹfààní láti ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ni tó jẹ́ pé senator láti Ògùn West ló wá ń ṣe project ló ń sponsor project ń bí torí nǹkan yẹn wà nínú nǹkan tó aráàlú fi wò pé senator perform. Mr. Abíọ́dún láti ìlógún kéńtà ẹ kúrò lẹ́ ṣe èyí tẹ́ ẹ kọ́kọ́ sọ pé senator láti West wọ́n ń ṣe program sí Ogun Central Ogun Central ní kọ́kọ́ wọ́n ń ṣe sí Ogun East náà ó lẹ̀ láti jẹ́ pé nǹkan wúrí fún wa because position tí senator Ọlámilékan Adéọlá Yaayi wà chairman appropriation ni. ẹ ṣeun àdúpẹ́ lójú òpó Facebook gẹ́gẹ́ bí mo ṣe wí bẹ̀rẹ̀ ìbéèrè tó wá wà rèé Ajíbọ́lá Alátiṣe wọ́n ní Mr. Quality kí n bá wọn kí sẹ́nitọ̀ Ṣùwáìbù Afọlábí Sálísù ṣùgbọ́n kí n wá bá wọn béèrè òpópónà àwọn ní ìbẹ̀rẹ̀ kòdó lọ sí Màwúkọ́ lọ sí Arígbájó lọ sí Ọlọ́run ṣògo lọ sí power line wọ́n ní gbogbo àwọn òpópónà tí mo dákọ̀ yìí lọ sí Àkútè lọ sí gas line lọ sí Àgbàdo ọjà lọ sí Gíwá lọ sí Òkè Àró lọ sí gbogbo àwọn àdúgbò tí mo dákọ̀ yìí pé ló ti bàjẹ́ kọjá àlà pé kí n wá bá wọn béèrè lọ́wọ́ sẹ́nitọ̀ pé kí ni wọ́n ń ṣe láti mú ìdẹ̀rùn débà àwọn èèyàn tó ń bẹ lágbègbè yìí. ok
ó dà pé ọmọ ìṣẹ̀ papọ̀ mo gbọ́ ọlọ́nṣogo mo gbọ́ bẹ̀rẹ̀ kòdó mo gbọ́ kíni Máwùkọ́ Àrígbájó ìtọ́ dárúkọ yẹ Abẹ́òkúta náà lọ́sọ́dẹ́dá nìyẹn Àrígbájó is in Ewékòró local government Akute is in for local government jẹ́ kí n dáhùn yìí tí mo ti ṣe intervention as I'm speaking with you wọ́n ń ṣe ọ̀nà akọ́mọjẹ tó lọ sí Máwùkọ́ lọ́wọ́ and they have started tiling the road àwọn tó ń gbé bẹ́ẹ̀ they can tell you that road is being tarred as we speak. That road has been neglected for over 40 years. In fact, mo dẹ̀ mọ́ tí n bá sọ̀rọ̀ mo mọ̀ pé torí pé ọmọ ìbílẹ̀ ni mí. That road leads to both my primary school and my secondary school. Látàkọ́mọjẹ̀ lọ sí Máwùkọ́. And that road also leads to the second gate of Federal University of Agriculture Abeokuta. And why am I doing that road? Federal University of Agriculture wọ́n ní School of Management Studies ní Máwùkọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní hostel síbẹ̀ ni wọ́n ti tí hostel jẹ́ nítorí pé ọ̀nà yẹn ò dáa. As I'm speaking with you kó lọ síbẹ̀ that road is under construction. Wọ́n ti bẹ̀rẹ̀ sí tẹ̀ tójú òbá tún ti bẹ̀rẹ̀ sí dádé nsìn they will continue to tar that road. Again, there's so much you can do in one time, and as I'm doing road you must also balance it pẹ̀lú nǹkan mi. bẹ́ẹ̀ ṣe ń sọ̀nà lẹ̀ ń ṣe ọ̀kan mi náà. lẹ̀ ṣe kọ́ mi as I mentioned here over 2,000 youths there is no word out of the 74 word there is no word that tíyẹn ò ní rí àwọn youth méjì mẹ́ta mẹ́rin márùn-ún tí a ti train tí wọ́n ti gba laptop. ẹ kọ̀lẹ́ o orúkọ yín. orúkọ mi kọ́ mi Àfáyàyé Àdìsá. láti àdúgbò wo. ọ̀nàrẹ́bù wọn ṣe ń sọ látàárọ̀ mo ń gbọ́ gbogbo ẹ̀ gan-an mo fẹ́ béèrè pé bí adẹ́pàṣọ tún ní ọ̀nà wádojútì mi sí aládésọmí yẹn wà tọ́nà yẹn ti bàjẹ́ tó bẹ̀ yẹn dé gbogbo àwọn olùpẹ̀jẹ̀ wọ́n ló wà lábẹ́pà south. so àárín nǹkan kan rárá tó bá di ọ̀la káwọn náà kọjá lọ́nà ọbẹ̀ yẹn wọ́n máa rí tọ́nà ọbẹ̀ yẹn náà dá kí ni wọ́n bá wa ṣe sí ọ̀nà yẹn àti pé ṣé wọn gbọ́ pẹ́ ni àbọ̀ kọjá lórí abẹ yẹn. ọ̀nà yẹn mo mọ̀ ọ̀nà yẹn we did that road under Senator Ibukunla Mosi in 2012-2013. Unfortunately, ọ̀nà ẹ̀ ó ti bàjẹ́ sí. But that time Abeokuta South, òun láti ṣe borehole fún wọn ní oníkólóbó. It is that Abeokuta South gbogbo àwọn ará Àgọ́-Ègùn, Ìṣàbọ̀, ibi tí ó Nepa road mo fún wọn transfer one bẹ́ẹ̀ náà.